Koiki Media bringing the world to your doorstep. Ẹ wo ilẹ̀ lẹ́yìn bí báyìí ibi tí wọ́n ń pè ní Hall of Fame lélẹ̀ ṣẹ́rí gbogbo àwọn èèyàn tí wọ́n wà nílẹ̀ yìí ni ibi báyìí ni ẹlẹ́dàá wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo kinní jáde àwọn oríṣiríṣi orin ni o movie ni o ibi tí wọ́n ń pè ní Hollywood lélẹ̀ so ìyàlẹ́nu ló jẹ́ pé gbogbo àwọn èèyàn wọn mo kà ó sùn mí over 1,000 people ni mo ti kà báyìí nílẹ̀ lẹ́yìn báyìí ẹ̀yin náà ẹ wò ṣé bá ṣe fẹ́ máa wà ní ilẹ̀ Yorùbá wa nìyẹn tí a darapọ̀ mọ́ àwọn ọlọ́pọlọ màálù ọlọ́pọlọ ẹran ìgbà ọlá tó fẹ́ di irú báwọn eléyìí náà ṣe di èèyàn ńlá báyìí ẹ wo bí báyìí kò sẹ́ni tí kò mọ Dolby Theatre yìí ní Amẹ́ríkà ẹ wo ọ̀lù yìí náà ẹ wo ọ̀lù yìí náà sí bí báyìí ẹ wò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa rò pé ọjọ́ ọ̀la wa ó ṣe kókó ó ṣe pàtàkì. Koiki Media bringing the world to your doorstep.